Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh jọmọ Hausawa. Menene sunanki? Hausa yẹn ò lọ dáadáa. Kò lọ dáadáa. Àwa nìyí tí mo mú wá yìí o. Síbá a ti sọ pé tá a bá ti wà ń gbòòrò, a ní máa sọ Hausa mọ́, káwọn èèyàn má bàa mọ̀ pé Hausa ni wá. Ẹ wo dialogue yẹn, inú àwa lẹ ti máa gbọ́. Ó ti ń show lórí Kemity TV lórí YouTube. Bẹ́ẹ̀ báyìí tí wò ẹ lọ wò lórí Kemity TV. Àwa òun ni. Ẹ ká tiẹ̀ sọ díẹ̀ nínú ẹ̀, nǹkan tá à ń retí nínú part 2. Abẹ́yàn tí ẹ retí part 2 ni. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Kẹ́ ẹ jájọ ṣàlàyé ẹ̀ fúnra ara wa. Ẹ kú kalẹ̀. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ sinimá fún yín. Ìyẹn review àti preview sinimá. A kì í upload content oní content o. A máa ń sọ fún yín bó bá ṣe rí gan-an ni. Bá a ti ṣe wò ó náà la ṣe máa ṣe gan-an. La máa gbé wá fún yín, tá máa ṣàlàyé ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ bá jẹ́ olólùfẹ́ sinimá Yorùbá, ẹ subscribe sórí ìkànnì yìí torí orí ìkànnì yìí la ti ń mú wá fún yín bó ṣe ń lọ, bí wọ́n ṣe ń fi tuntun sórí YouTube. Sinimá tẹ́ ẹ̀ báyìí tí ì rí ń bí báyìí, ẹ má ì tí ì wò torí pé a ti mọ̀ bóyá ó dùn àbí kò dùn. Ṣùgbọ́n ìtẹ́ ẹ bá rí ń bí báyìí, a ti wò ó fínífíní, a dẹ̀ rí pé ó nítumọ̀ la ṣe ní ká gbé wá sí ojú ìwòran yín. Ẹ kú kalẹ̀. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣalábàpàdé ìkànnì yìí, nǹkan tẹ́ ẹ láǹfààní àti ṣe ni pé ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn notification wa bó ṣe wá bó ṣe ń lọ. Kí wá ní ìta mú wá lónìí? Àwa òun ní ìta mú wá o. Àwa lórí Kemity Studios lórí YouTube. Ó ti wà ń bẹ̀, ó ti ń show lọ́wọ́. Ṣẹ́yìn fẹ́ wo apá kejì àbẹ́ ẹ̀ fẹ́ wò ó? Ṣé ibi tó tán sí yẹn náà lẹ́yìn lérò pé ó yẹ kó tán sí? Lẹ́yìn tí ìtẹ̀lẹ̀ tí wọ́n ti parí kọ́lé oṣó, láti gbà yẹn Kemity náà dúró back to back ni òun náà kàn fún wa jẹ ní lórí channel, ó kàn fún wa jẹ ní. Àwa tún wá ní eléyìí báyìí ní ìsìn. Ṣé ibi tó tán sí yẹn lẹ́yìn lérò pé ó yẹ kó tán sí ṣá? Àbí sinimá yìí ṣe lérò pé ó yẹ kó sì tẹ̀síwájú? Ṣé ó yẹ kó sì ní part 2? Àwọn tí wọ́n kópa nínú sinimá yìí, gbogbo wọn ni wọ́n gbìyànjú. Àwọn ọmọ kéékèèké yìí, wọ́n ti ń lò wọ́n lẹ́nu jẹ́ mẹ́ta yìí o. Wọ́n ń lò wọ́n gidi gan. Sẹ̀bílì, Kemity ń lo Sẹ̀bílì dáadáa. A ti ìfẹ́ wá ojútùú sí ọ̀rọ̀ yẹn. A fẹ́ mọ bí Sẹ̀bílì ṣe jẹ́ sí Kemity ní real life ni a sọ nínú sinimá o. A fẹ́ mọ bí Sẹ̀bílì ṣe jẹ́ torí ó gbìyànjú fún ọmọ yẹn. Ó ń lò dáadáa lẹ́nu jẹ́ mẹ́ta yìí. Àti ọmọ kékeré tí ó ṣe Hauwa yẹn náà, wọ́n ń lò dáadáa. Ẹ̀yin náà lọ wò ó. Àwa ti ń show lórí Kemity Studios. Gbogbo àwọn èèyàn tí wọ́n dẹ̀ ti wo sinimá yẹn náà ni wọ́n gbé òṣùbà rabandẹ̀ fún CD pé ó ti ń kọ sinimá èyí tó tún kọ nínú Hauwa yìí. Ó tún nítumọ̀ yàtọ̀. Ẹ̀kọ́ wà ń bẹ̀ lóríṣiríṣi. Ṣẹ́yìn náà wá ń retí apá kejì, àbẹ́ ẹ̀ retí apá kejì. Ṣé ibi tí ó tán sí yẹn náà lẹ́yìn lérò pé ó yẹ kó tán sí ni? Ó dà mí pé nǹkan kan tún ṣì kù nínú ẹ̀. Àwọn òṣèré wo lẹ máa bá pàdé nínú iṣẹ́ yìí? Saheed Balogun. Ẹ mọ̀ pé Wálé wà látà kò ní bá wọn ṣe sinimá tí ò ní nítumọ̀. Bàbá yẹn mo like ìgbéraga wọn. Wọ́n bá yẹ gbéraga, wọ́n máa mọ orí nǹkan tó gbéraga lé. Kò ní bá wọn ṣe sinimá tí ò nítumọ̀. Sinimá eléyìí nítumọ̀. Tẹ́ ẹ bá ti rí Saheed Balogun, Wálé wà látà. Orúkọ yẹn ti pẹ́ náà. Látàyè Igba ńlá dogi. Ó ti pẹ́. Ìràwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá. Wálé wà látà. Ó wà nù iṣẹ́ yìí. Uncle Saheed Balogun, Malik Bashir, Ìjẹ̀ṣà, Ìrèwọlé, Kemity àti ọ̀pọ̀lọpọ̀ òṣèré tí mi ò tiẹ̀ lè kà tán. Gbogbo wọn ni wọ́n pa itú méje tí ọdẹ ń pa nínú igbó. Àwa ó ti ń show lórí Kemity Studios lórí YouTube. Ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wò. Ẹ máa gbádùn ẹ̀ torí iṣẹ́ tó juṣẹ́ lọ ni. Ẹ̀lẹ́tíríkì bàbá àtùpà. Ẹ ṣé gan-an gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí nítorí pé ẹ̀ ń tẹ̀lé ìkànnì yìí back to back. Bá a ṣe mú wá fún yín lẹ́yìn náà ń wò. God bless you so much. Tó bá jẹ́ ìníjẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kọ́kọ́ ṣalábàpàdé ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe sí bíbáyìí. Tẹ́ ẹ bá ti subscribe, gbogbo àwọn sinimá yẹn lọ́lọ́kan òjọ̀kan bọ́n ṣe ń fi sórí YouTube yẹn, a máa bá yín mú wá, a máa mú wá sí ojú ìwòran yín, a dẹ̀ ní disappoint yín. Àwa tún rèé láti ọwọ́ Kemity. Ó wà lórí Kemity Studios lórí YouTube. Ẹ lọ wò ń bẹ̀ tẹ́ ẹ bá ti wò sinimá tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà. Ẹ ṣé gan-an nítorí pé ẹ ń tẹ̀lé ìkànnì yìí. Títí ìgbà míì tá a tún fi mú sinimá míì wá fún yín. Èmi àti ẹ̀yin àníjọ ẹni tí wọ́n wá. Ó dàbọ̀.